ẹ̀yin obìnrin mo ní kẹ́ ẹ má máa wé aṣọ mọ́ra mọ́ nínú ilé tẹ́ bá jọ wà pẹ̀lú ọkọ yín. Ọkọ máa ń ríran kò ṣe ẹjọ́ ọkùnrin gan kò ní agbára lórí púpọ̀ ẹ̀ ṣe bá ṣe ń react púpọ̀ ẹ̀ bá ṣe ń behave. Ọkùnrin ò ní agbára lórí púpọ̀ bá ṣe ń behave púpọ̀ ẹ̀ bá ṣe ń react. Ọkùnrin ò ní agbára lórí ẹ̀. Mo ti sọ fún yín ẹ má máa bu aṣọ mọ́ra tẹ́ ẹ bá ti wà nínú ilé. Ẹ máa wọ nǹkan tó wà sexy. Ẹ̀yin tẹ́ bá nídìí tí awẹ́ ìdí yín tóbi dáadáa ẹ try láti máa wọ pátá tó ń pè ní G-string most of the time. Tẹ́yẹ pé ó máa fi awẹ́ ìdí yín méjèèjì lẹ̀. Tọkọ yín máa wà nínú ilé ẹ kò wọ top lásán kẹ́ máa gbé ìdí yẹn especially tí ó bá sọmọ ńlé kẹ́ máa gbé ìdí yẹn kí ìdí yẹn máa ṣeré kí ìdí yẹn máa rìn kọ́kọ́ yín máa rìn bẹ́ẹ̀ bá tiẹ̀ ní nǹkan mú ẹ mọ̀ọ́mọ̀ máa ju ìdí yẹn níwájú ọkọ yín kẹ́ wọ G-string. G-string gan máa ń jẹ́ kóbìnrin wà sexy. G-string ó máa ń jẹ́ kí obìnrin kó wà sexy tó bá ń wà pẹ̀lú ọkọ wọn ẹ máa wọ̀ ọ́. Ó ṣe gbogbo ìgbà ni máa di aṣọ mọ́ra. Mo ti sọ fún yín gbogbo ìgbà kọ́ ni máa di aṣọ mọ́ra. I've told you this. Then gbogbo yín lẹ mọ̀ nígbà tí mo ní káwọn obìnrin máa sanwó spam mo ń wà sarcastic ni mo mọ̀ pé lóòótọ́ nǹkan tí spam ń ṣe lára ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ ni ṣùgbọ́n kò wá jẹ́ wípé bóyá èmi ń ṣe fàájì ara mi ni ò ṣe rí pé mo ń ṣe fàájì ara mi ni nǹkan tí spam ń ṣe lára nǹkan tó pọ̀ ni pé kẹ́ máa sanwó yẹn ó yẹ kẹ́ mọ̀ pé mo fẹ́ kẹ́ mọ̀ bí spam ṣe wúlò tó ni pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń fi spam ọkùnrin tàfàlà. Then mo wá tún wá wò pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó láwọn ò mọ àwọn òun fìdí oko ṣe rí the fact pé idọ̀ tèmi máa ń rí pépépé tí oko bá fẹ́ dóko kò ní ìpè bẹ́ẹ̀ ló ṣe máa rí lára gbogbo obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó lòun ò mọ̀ pé òun fẹ́ dóko mo mọ̀ pé wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n lè má mọ bó ṣe máa interpret sign yẹn. Mo tún wá sọ wípé bóyá next program à sọ̀rọ̀ lórí àwọn signs tí ara ẹ máa fún ẹ gẹ́gẹ́ bí obìnrin tí ara ẹ bá ń wá oko. Gbogbo àwọn signs tí ara ẹ máa fún ẹ tó bá ń wá oko a máa sọ̀rọ̀ nípa àwọn signs yẹn pé àwọn signs tó máa rí nínú ara ẹ àwọn nǹkan tí ara ẹ máa sọ fún ẹ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ fún ẹ sí ẹ tó bá ti pẹ́ tó ti dóko. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rí signs yìí bó a máa ń misinterpret. Ẹlòmíì lè lóun ní malaria ẹlòmíì lè ní bóyá kinní kan ló ń ṣe but ara ń wá oko ni. So a máa sọ̀rọ̀ lórí signs tí ara ẹ máa fún ẹ gẹ́gẹ́ bí obìnrin tí ara ẹ bá ń wá oko. Máa sọ àwọn signs yẹn fún yín àwọn signs tẹ máa look out for tí ẹ bá ti pẹ́ tẹ ti dóko tẹ ti wá nílò àwọn signs báyìí kẹ́ mọ̀ wípé ara yín ti ń fẹ́ oko. Kò ṣe pé gbogbo ìgbà ni ìdọ̀ yín máa rí pàpàpà tára yín bá ń fẹ́ oko bẹ́ẹ̀ yẹn tí ẹ̀jẹ̀ lọ́kọ tẹ ní pátá tó bá fọwọ́ kàn ní ẹ rí pé ìjọ́ tẹ bá dóko yẹn ara yẹn á wálẹ̀. So a máa sọ̀rọ̀ lórí signs yẹn later. Then ẹ̀yin obìnrin once again kí n tó máa lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má máa wọ aṣọ nínú ilé especially tẹ bá wà pẹ̀lú ọkọ yín. Oko máa ń ríran tẹ bá ru aṣọ mọ́ra tẹ ẹ so aṣọ mọ́rùn tẹ ẹ wo nǹkan tó wà sexy nínú ilé ẹ máa pa oko ò ní dìde. Bí oko ṣe ń le gan mo ti sọ fún yín pé ọkùnrin gan ò ní agbára lórí oko líle. Kò sí agbára kan tí ọkùnrin ní orí oko líle. Tí oko at every provocative situation oko tó bá normal ó láti le but tí ò bá sí any provocative situation oko máa sùn ní ẹ understand. Ó dàbí ẹni pé ẹni tó dé láti ibi iṣẹ́ àbí ẹni tó fẹ́ sùn tó fẹ́ rest tó ń sùn tí kò bá sẹ́ni tó lọ disturb oorun ẹ̀ ó máa ní sound sleep but tí wọ́n bá ti yàn ta ọ̀nà ẹ̀ òyìn ẹ̀ máa rí pé kò ní lè sùn dáadáa. So tí oko bá rí nǹkan tó máa provoke ẹ̀ ordinarily á dìde á le but tí oko bá rí nǹkan tó máa provoke ẹ̀ ó máa sùn náà ni. So most of the time ẹ̀yin obìnrin ẹ máa try láti máa provoke oko ọkọ yín. Báwo lẹ ṣe lè provoke oko ẹ máa wo àwọn nǹkan tó wà sexy ẹ máa ṣe àwọn nǹkan tó wà sexy nínú ilé. Ẹ má wọ gbọmọpọ̀ bra ẹ má mú pátá àwọn ìyá 70 àbí kẹ́ wọ àgbékọ́ irú ìtì grandmother mi máa wọ àwọn in fact nínú next iṣẹ́ mi ẹ rí irú àwọn nǹkan tó yẹ kẹ́ máa wọ̀ nínú ilé. Kò síbẹ̀ ṣe máa rí kinní yẹn lára mi tí ó kó ọkùnrin ò ní dìde lábẹ́ aṣọ tí ò tẹ̀ jẹ́ pé òun ló ń fẹ́ mi.
so tẹ́ bá wọrú nǹkan báyẹn fún ọkọ yín ẹ rí pé ẹ máa provoke kókó wọn ní every time. Gbogbo èmi gbogbo ambition yín mo ti sọ fún yín ni wípé ẹ máa try láti máa provoke kókó, ẹ máa try láti máa tempt okó ọkọ yín. Gbogbo ọ̀nà tẹ́ fi máa jẹ́ kí ọkọ yín kí okó ẹ̀ máa dìde lábẹ́ ní kẹ́ máa ṣe. Tẹ́ bá wà lélele G-string ní ẹ ní láti wọ pátá kíní, tẹ́ bá dẹ̀ máa wọ pátá tó jẹ́ full pants, ẹ wọ àwọn pátá tó máa ń jẹ́ lace. Tẹ́ pé tẹ́ bá wọ gbogbo awẹ́ ìdí yín, gbogbo òbò yín náà máa rí. Kò ṣe pátá tẹ́ pé nígbà tẹ́ bá ti di gbogbo ẹ̀ pa kí ló kó fẹ́ rí tó fẹ́ wà tó fẹ́ provoke lé lórí, kí ló kó fẹ́ rí tó fẹ́ dìde lé lórí, kò sí nǹkan tó kó fẹ́ dìde lé lórí. So try ẹ̀yin obìnrin ẹ máa wọ provocative underwears or provocative aṣọ all the time. And mo ti sọ fún yín pé next program a máa sọ̀rọ̀ lórí tí ara ẹ bá ń wókó kí làwọn signs tó máa rí, yàtọ̀ sí pé bóyá kí ìdọ̀ ẹ máa le, yàtọ̀ sí wípé bóyá kò máa feel uncomfortable, bẹ́ẹ̀ ó láwọn signs tí body ẹ máa give ẹ, ó láwọn nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ sí ẹ tẹ́ pé ó dẹ̀ ti ń ṣẹlẹ̀, ó ti máa ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọn ò ní kàákún, ó ti máa ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọn ò ní kàákún. So eléyìí ni mo ní kí n sọ fún yín láàárọ̀ yìí fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ tí ń bínú sí mi. Ẹ má bínú sí mi ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá ayé, ẹ̀yin náà lẹ́kúkú ni mí. Mi ní pé tí bá ní pé kẹ́ máa sanwó àtọ̀, honestly pé kẹ́ máa sanwó àtọ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ọkùnrin ò wá ní ṣe bẹ́ẹ̀ fún yín, wọn ò ní dandan kẹ́ máa sanwó, ṣùgbọ́n ẹ respect wọn, honestly ẹ respect wọn torí nǹkan tí wọ́n gbé sí abẹ́ tó bá ní pé kán máa fi gba owó aṣọ wọn di millionaire. But ẹ má jẹ́ kí ó dùn yín bí Ọlọ́run ṣe dá wọn nìyẹn, bọ́lọ́run ṣe dá nìyẹn. Kò sí nǹkan tí anybody lè ṣe sí, kò sí nǹkan kan tí anybody lè ṣe sí. Then wọ́n dẹ̀ sọ wípé àwọn nǹkan wọ́n tún sọ pé tí bá ti ń ṣe show, pé tó bá ti ń ṣe calling show, pé tí bá ti ń dáhùn question kan pé àwọn èèyàn á tún wọ́n ta ìwọ̀n ní jẹ́ kí n finish ẹ̀. Tá bá ti ń pè wọlé ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká máa ní sùúrù, then ká má máa pẹ́ tá bá ti ń pè wọlé. Fún ẹni tó béèrè wípé òun níyàwó kan òun dẹ̀ ṣe gbogbo ẹ̀tọ́ fún, tó béèrè níjọ́ yẹn tí mi ráyè dá lóòótọ́ pé ó sì ń bínú kí ni kò ń ṣe. Mo fẹ́ kẹ́ mọ̀ pé òrìṣà bí ẹ pé méjì obìnrin ò dénú, ẹ má jẹ́ ká tanra wa. Obìnrin lè máa bá ọkùnrin jìyà ní gbogbo ọjọ́ ayé ẹ̀ kó má mind, ṣùgbọ́n níjọ́ tó bá ti mọ̀ pé òun lẹ́nì kejì báyìí ó máa dájú ni ìjọ́ náà ni ojú àánú ẹ̀ ti fọ́ sí ọkùnrin yẹn. Ó ṣe pé bóyá ó máa wíṣ ọkùnrin yẹn ìkà bọ̀ bí Ọlọ́run ṣe dání. Ó tún wá lè jẹ́ obìnrin tẹ́ pé kò tẹ̀ wá tún wá ń satisfy ọkọ, kò ń fọkọ lóbòdó, á dẹ̀ tún wá máa á tún máa bínú pé ọkọ lọ fẹ́ ẹlòmíì. But bọ́nà ṣe ṣẹ̀dá obìnrin, owú tó fi sára obìnrin yẹn kò sí, obìnrin kò lágbára lórí ẹ̀. Ìṣẹ̀dá obìnrin ni láti jẹ owú, bọ̀ kò wá mí wípé ká jẹ owú kíkorò. A mọ̀ wípé kò easy láti accept ẹ̀, but tá a bá ní choice a máa accept ẹ̀ náà ni. So fún irú ọkùnrin yẹn kò sí nǹkan tẹ́ lè ṣe. Tọkùnrin bá ṣe tán láti fẹ́yàwó méjì, kò sí nǹkan tóbìnrin lè ṣe sí, kò sí nǹkan kan tóbìnrin lè ṣe sí. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò wù wọ́n láti ṣe. Bẹ̀ṣẹ̀ rí nǹkan ṣe rí okó tó wà lábẹ́ ọkùnrin tí wo obìnrin ò bá ti satisfy rẹ̀, má jẹ́ tàn ẹ́. Bó bá gbàyàwó lójú ayé wàá gbàyàwó lẹ́yìn rẹ̀, má jẹ́ kí n tàn ẹ́, because kò sí nǹkan kan tó lè ṣe sí. Ó ní mo sọ fún yín sìn, ẹ máa try láti máa provoke okó ọkọ yín most of the time. Kò dẹ́ ṣe pé bóyá kẹ́kọ̀ọ́ provoke ẹ̀ lásán, ẹ provoke ẹ̀ with mind wípé ẹ máa get wọn down. Kò ṣe wípé kẹ́ provoke ọkọ yín tán kó wá máa pè yín kẹ́ wọ́n ní ẹ fi mí sílẹ̀ jàre, mo fẹ́ lọ bí iṣẹ́ ó ṣàárọ̀. Kò sí nǹkan tó ń jẹ́ ó ṣàárọ̀ nínú àti do ọkùnrin. In fact ní ìdájí kùtùkùtù ni libido ọkùnrin máa ń high gan.